yóò àjẹ́ àtúmọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta kan níbikíbi tẹ́ bá ti láǹfààní láti mọ gbọ́ mi jákèjádò àgbáńlá ayé. Adélùmọ̀ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún mọ̀ sọ lówó ẹ̀ná mọ̀sọ́mọ̀sọ́. Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin. Mo nígbàgbọ́ pé ẹ̀ ń fi ọkàn bá mi bọ̀. Ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni Àjẹkúláyé láti ọwọ́ Oyètúndé Àwòyẹlé. Ṣé ẹ gbàgbé orí keje láti tẹ̀ síwájú. Orí keje ọ̀nà láti bẹ̀rẹ̀. Ẹ má bínú pé ọlọ́jà ìjà díẹ̀ ọpẹ́ wa díẹ̀ ká tó tẹ̀ síwájú ìwé aládùn náà. Ọpẹ́ wa ká lè bá àpẹ́ láyé ni. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ gbádùn ìwé ọ̀hún síwájú. Àkọlé tí mẹ́ńbẹ̀ Àlàní dá láṣẹ là. Àlàní dá láṣẹ là. Odidi ọdún 5 làlàní fi kọ́ṣẹ́ lọ́dọ̀ Adéwálé ṣùgbọ́n kò kúrò lọ́dọ̀ dàdá tó ń gbé. Bó tiẹ̀ jẹ́ pé àyè àti gbé pẹ̀lú ìrọ̀rùn wà lọ́dọ̀ Adéwálé ju ọ̀dọ̀ dàdá lọ. Odòkè gbàgbé orísun rẹ̀. Dàdá fúnra rẹ̀ sọ fún Àlàní pé òun faramọ́ pé kí Àlàní lọ máa gbé lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ṣùgbọ́n Àlàní ò gbà. Ìgbàkúùgbà tí Adéníkẹ́ bá sì wá sí Èkó ṣe ni wọ́n jọ ń fẹní sùn nípàlọ́ dàdá. Ìparí oṣù ni Àlàní sì máa ń lọ sábúlé Ológògó gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ńgbà tí ọdún 5 a fi pé Àlàní ti mọṣẹ́ ju ọ̀gá rẹ̀ lọ. Gbogbo àwọn tó wá ń bẹ ọ̀gá rẹ̀ níṣẹ́ ńlọ fẹ́ràn rẹ̀ bámúbámú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n sì máa ń sọ fún ọ̀gá rẹ̀ pé àwọn kọ̀ kí ọmọọṣẹ́ rẹ̀ míì bá wọn ṣiṣẹ́ àwọn lẹ́yìn Àlàní. Ṣé Adéwálé ní ọmọọṣẹ́ púpọ̀ wọ́n tó 8. Irú bẹ́ẹ̀ tún jẹ́ kí Àlàní mọ iṣẹ́ ṣe dáadáa sí i. Bó bá ṣe iṣẹ́ kan lára ìjókòó tàbí ibùsùn tàbí tábìlì báyìí rente bí oyún òṣòbò ni wọ́n máa ń yọ. Inú òun náà sì máa dùn pé iṣẹ́ tí Ọlọ́run rán òun ni òun ṣe yìí. Ẹ̀kọ̀ọ̀kan ló máa ronú ìyà tó ti jẹ nílé ayé. A sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá jùlọ pé ó yọ òun kó lẹ́gbẹ́ aláàrù lóyìnbó. Níbi tóun ti fẹ́ dèrò ẹ̀wọ̀n láyé. Ó mọ òpópónà Agége bí ó ti tẹra mẹ́sìn tó. Ó wà lára àwọn tí máa ń dúró sẹ́nu ọ̀nà tí sì máa ń gbégi dáná nílé Ọlọ́run bí àdúrà bá ń lọ lọ́wọ́. Àfi ìgbà tó bá lọ sólógògó nìkan ní palẹ́ ìsìn wíwá jẹ ní Èkó. Ó fẹ́ràn àdúrà a sì máa fi ọ̀rọ̀ ìwé mímọ́ ṣàpẹẹrẹ ohunkóhun tó bá ń ṣe. Ó sì dáhùn gan lójú pé Ọlọ́run gbọ́ àdúrà òun. Lákòókò kan ló lọ sábúlé Ológògó tó sì gbọ́ ìròyìn pé Àwọ̀lárí ti kú. Ó ké pàrà ara rẹ̀ sì bù má sọ. Ṣùgbọ́n kó tó bara jẹ́ jìnnà àwọn èèyàn gba nímọ̀ràn pé kó yá tètè sinmi ẹnu. Wọ́n ròyìn tí Àwọ̀lárí fi ẹnu ara rẹ̀ kà. Kó tó kú Àwọ̀lárí jẹ́wọ́ pé òun ti pa ẹni 12 jẹ lábúlé Ológògó. Ó kà pé òun ló ń pa Báńgbélú àtìyàwó rẹ̀. Ó ní òun ló ń pa Ikúdàísí tí í ṣe ọkọ àfẹ́sọ́nà òun nítorí pé kò wú òun láti fẹ́ àti pé ṣe ló ti ara rẹ̀ mọ́ òun lọ́rùn. Ìdí tí Àwọ̀lárí sọ pé òun fi pa Báńgbélú àtìyàwó rẹ̀ ni pé wọ́n gbé ọ̀rọ̀ Ikúdàísí léré kankankan ńgbà tó fẹ́ fẹ́ òun. Inú òun ò sì dùn sí wọn. Nítorí bẹ́ẹ̀ Àwọ̀lárí kà pé òun ló ń ṣe tí Délé fi gba oko tí Àlàní gbẹ́kẹ̀lé nítorí Àlàní kò fẹ́ òun. Wàyí o Àwọ̀lárí sọ pé láti ìgbà tí ó ti pa Ikúdàísí alàgbà Báńgbélú àtìyàwó Báńgbélú lòun ò ti rí mú mímọ́. Ó ní ojoojúmọ́ ni àwọn mẹ́ta ń fa òun kí òun máa bọ̀ ní ọ̀run. Ó ní òun tiraka títí ipá pin àti pé láìsí àní ọ̀run ti yá òun tààrà. Ńgbà tí yóò kú bó ti ń kígbe ọmọdé tó ti kú látọdún pípẹ́ ló ń kígbe àgbàlagbà tó ti kú. Bẹ́ẹ̀ ló ń kígbe Báńgbélú àtìyàwó rẹ̀. Ó kígbe Ikúdàísí náà pẹ̀lú pé gbogbo wọn ló lu òun ní kò mọ̀ tí wọ́n sì ń gún un lọ́bẹ. Báyìí l'Àwọ̀lárí jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ láyé kó tó lọ sí ọ̀run dandan. Ẹni bá mọ rí ṣe kó máa ṣe, ẹni bá mọ̀ kà kó máa ṣe. Rere á kú, ìkà á kú, Olúwa lókè ní ó kù. Ńgbà tí Àwọ̀lárí ti kú tí Àwọ̀lárí ń kú lọ àwọn èèyàn gbọ́ tó ń bẹ Báńgbélú àtìyàwó rẹ̀ pé kí wọ́n jọ̀ọ́ máa mú òun lọ sí ọ̀run rere àti pé kìkì náà ni ọ̀run tí òun lọ. Ẹ̀bẹ̀ yìí lọ́bẹ̀ títí ó fi kú. Ó sì fi káhánu pé òun joró lọ́nà ọ̀run fún ìwà búburú tí òun ti hù sáyé. Níparí ọdún 5 tí Àlàní ti ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Adéwálé
ó dá ilé iṣẹ́ tiẹ̀ sílẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá ìyàwó rẹ̀. Iṣẹ́ ò fi bẹ́ẹ̀ wá nígbà tó bẹ̀rẹ̀ àtijọ́ ń sì lé díẹ̀ fún. Adẹ́nìkẹ́ ló tún máa ń ru ẹrù iṣu, àgbàdo àti èlùbọ́ wá fún láti Ológògó. Nígbà tí Àlàní ṣiṣẹ́ ọdún kan láàyè ara rẹ̀, ó rí i pé òun ti lè dá ilé gbà. Ó sì gba ojúlé kan lọ́nà Àpápá. Níbẹ̀ gan ló sì ní ilé iṣẹ́ rẹ̀ sí. Ibẹ̀ ò jìnnà púpọ̀ sí Òyìngbò níbi tó ti ṣiṣẹ́ àárù lọ́jọ́ kìíní. Àwọn tí wọ́n jọ máa ń gbàrú nígbà náà sì máa kí ní kọjá bí wọ́n bá ti ń rí kọjá lọ. Ẹlòmíràn á sì máa ya kí tí yóò sì bá a ṣeré díẹ̀ kó tó máa lọ. Nígbà tí yóò fi tó ọdún méjì tí Àlàní ti dá iṣẹ́ yà, nǹkan ṣẹnu re. Ọgbọ́n tó dá ni pé ó tẹ káàdì pélébé irú èyí tí Dàdá fún un lábúlé Ológògó níjẹ̀ló. Ó sì tẹ orúkọ rẹ̀, ibùgbé rẹ̀ àti ibi iṣẹ́ rẹ̀ tó wà sí. Bí ó bá ti dé ibi tí èrò pọ̀ sí tàbí tí wọ́n bá ń fi ojú òun àti ẹnìkankan mọ́ra, tí ó sì rí lọ́kàn ara rẹ̀ pé ẹni náà jájẹ díẹ̀, yóò ti yọ káàdì jáde, yóò sì fún olúwa rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló gbà láti ibẹ̀ wọlé fún un. A sì tún rí lára àwọn oníbàárà Adéwálé tí wọ́n mọ Àlàní dáadáa, tí wọ́n tún ń bá Àlàní wá oníbàárà. Bí ó bá ṣe iṣẹ́ kankan fún ẹnìkan, iṣẹ́ náà pèrò wá sáà ni. Àrùn ojú kókó ni. Ọwọ́ kì í ṣàrùn imú, kì í ṣàrùn inú. Nígbà tó ṣe Àlàní di ẹni tó ń dá yàrá méjì gbà láti máa gbé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ń gba yàrá 3 àti pálọ̀ kan. Ibi-iṣẹ́ rẹ̀ sì ń gbòòrò sí i. Lọ́jọ́ kan ni obìnrin kan wá sí ibi-iṣẹ́ rẹ̀ tí ó sì ń wàrà tó fi ọpọlọ rẹ̀ dá lára síbi iṣẹ́. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lobìnrin náà gbé wá. Ìrìn àti ìmúra rẹ̀ fi hàn pé ọlọ́lá gidi ni. Ó wọṣọ olówó iyebíye, ó wọ bàtà olówó ńlá. Ìṣetẹ́lẹ̀ rẹ̀ pàápàá gbayì ọgbẹ̀yẹ. Kò sí àṣànù nínú ẹwà rẹ̀ rárá, ṣe ló pupa fò bí àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn. Ó ní èjì òkè. Bẹ́ẹ̀ ni bí ó bá rẹ́rìn báyìí, ẹ̀kẹ́rẹ́ a máa jìnnú bí ihò ọmọ ayò ni. Ìdánilójú sì wà pé òun gan ló ní ọkọ̀ tó gbé wá. Èébú ẹnu rẹ̀ dá sáká, bẹ́ẹ̀ ni Yorùbá ẹnu ẹ̀ wù ní gbọ́ gan ni. Ó fago olówó iyebíye sọ́wọ́. Bó bá sì ń wo ènìyàn, a dàbí pé ojú ọ̀run ló wà ní aṣọ olówó ńlá lọ́wọ́. Ó ṣe irun rẹ̀ bí irun òyìnbó. Ó sì tọ́ ọ̀dà sí èékánná ọwọ́ àti tẹsẹ̀. Bẹ́ẹ̀ náà ló tún kun ètè rẹ̀. Ó sì fi agbòòrùn bójú. Bí ó ti wọnú ilé iṣẹ́ Àlàní lókè tí ó sì ń béèrè iye tó ń ka àwọn àga aládàá-ńlá àti tábìlì. Àlàní sọ iye tó ń tà wọ́n. Kò sì tí ì sọ. Bó sì ti ń sọ ni obìnrin náà tún wò wọ́n yíká. Ó wá ń bi Àlàní ní béèrè ọlọ́kan ọ̀jọ̀kan. Ó béèrè ìgbà tí Àlàní ti dé sí Èkó. Ó béèrè ibi tó ń gbé. Ó béèrè pé ṣé dáadáa níyàwó àtọmọ rẹ̀ wà. Àlàní sì ń dá a lóhùn ní sísẹ̀ntẹ̀lé. Lẹ́yìn èyí lobìnrin sọ orúkọ rẹ̀. Fọláṣadé lorúkọ rẹ̀ ń jẹ́. Ṣadé sọ fún Àlàní pé ọ̀gá ilé iṣẹ́ ìjọba kan lòun àti pé àwọn ń fẹ́ àga aládàá ńlá bíi ìṣeré 3 láàrin ọjọ́ 10 sí ọjọ́ náà níbi iṣẹ́ òun. Ó béèrè pé ṣé Àlàní lè ṣe iṣẹ́ náà kíákíá. Àlàní sì jọ́ ẹ̀. Àlàní wá béèrè bí àwọn àga náà yóò ti rí gan. Ṣadé ní irú àwọn àga tí àwọn ń fẹ́ nílé òun tí àwọn ń fẹ́ ń bẹ nílé òun. Bí ọwọ́ Àlàní kò bá dé púpọ̀ kó ká lọ síbẹ̀ kó lè rí i. Ó ṣèlérí láti gbé Àlàní lọ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ kó sì gbé padà. Àlàní wọnú mọ́tò ayọ́kẹ́lẹ́ lóòótọ́. Àlùjànnú ayé ni mọ́tò náà jẹ́. Gbogbo inú rẹ̀ tutù sẹ̀. Ó kún fún oríṣiríṣi ọ̀ṣọ́. Obìnrin yìí sì gbé apẹtẹ kásẹ̀tì orin sí ojú ihò kan. Lórin náà tún lọ rẹbẹ. Àlàní ò mọ̀ bí wọ́n ti ń lọ lóòótọ́, ṣùgbọ́n ó fẹ́ lè mọ gbàdúrà pé káwọn ọmọ tètè débẹ̀. Wọ́n rìn fún bíi wákàtí kan kí wọ́n tó dé ibi tí Ṣadé ń gbé lọ́nà Àgbádárìgì. Ọgbà ilé náà kò sí fẹnusọ ni. Kò sí òdòdó tí ò pé síbẹ̀ tán. Wọ́n to òkúta tí wọ́n fẹ́ fúnkùn sí ọ̀nà gbogbo tí ó wọ ilé náà àti gbogbo àyíká tó yí i ká. Wọ́n gé àwọn òdòdó tó yí ilé náà ká lọ́nà tí wọ́n fi rẹwà púpọ̀. Pápá ìṣeré sì tó 3 níwájú ilé náà. Ilé ọ̀hún fúnra rẹ̀ ó jẹ́ ilé ilẹ̀ ṣùgbọ́n ó lọ rẹ́rẹ́rẹ́ bí ọ̀rá Ọlọ́run. Wọ́n kùn láwọ̀ ewéko. Wọ́n sì fi ọ̀dà funfun gbá láyìíká káàkiri.
ńgbà tí wọ́n dé ẹnu ọgbà ilé náà obìnrin náà tẹ fèrè ayọ́kẹ́lẹ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Àwọn obìnrin méjì tí wọ́n rẹwà gidi sáré jáde wá láti wá ṣílẹ̀kùn ọgbà náà fún un. Àlàní wo àwọn obìnrin wọ̀nyí kò sí àbùkù kankan lára wọn. Gbogbo wọn pupa lọ fò. Ìyẹn ẹnu wọn sì dàbí ẹ̀gbọ̀n òwú. Ojú wọn gún régérégé. Ẹwà aṣọ ọrùn wọn kò sì ṣeé fẹnu sọ. Bí Ṣadé ti wa mọ́tò wọnú ọgbà yìí làwọn ọmọge méjì wọ̀nyí kúnlẹ̀ tí wọ́n kí i káàbọ̀. Bí ìgbà tí wọ́n ń kọrin ní ẹ káàbọ̀ tí wọ́n ń wí jọ nítorí pé ẹ̀ẹ̀kan náà ni wọ́n wí bẹ́ẹ̀ papọ̀. Ohùn wọn sì bára jọ bíi tẹyẹ tíntín. Ṣadé wa ayọ́kẹ́lẹ́ rẹ̀ wọ yàrá tí wọ́n yà sọ́tọ̀ fún ayọ́kẹ́lẹ́. Àwọn méjèèjì dá jáde láti inú ayọ́kẹ́lẹ́ náà. Àlàní wòye pé ayọ́kẹ́lẹ́ 6 tí wọ́n tò lera pẹ́kípẹ́kí ńlọ wà níbẹ̀. Ó sì rò lọ́kàn ara rẹ̀ pé yálà kí obìnrin náà tàbí ọkọ rẹ̀ ó máa ta mọ́tò tàbí kí àwọn kan dá ayọ́kẹ́lẹ́ 5 yòókù jọ sọ́dọ̀ wọn. Ẹnìkan alẹ́ ní gbogbo èyí tán bí. Nígbà tí wọ́n wọ inú ilé ẹ̀rù bà Àlàní. Kò fẹ́ kó gìrì wọlé. Ẹni àtẹ̀ka olówó ńlá ẹ̀rọ amóhùnmáwòrán tí yọ oríṣiríṣi àwọ̀ tó 3. Ẹ̀rọ tá a fi ń ti àwo rẹ́kọ́ọ̀dù tó 3 nínú ilé. Oríṣiríṣi eré oríṣiríṣi àwòrán ń bẹ lára ògiri. Àtẹ̀rọ amúlétutù. Wọ́n tan iná pupa sínú ilé yí gbogbo ibẹ̀. Ó sì ń kọ yanranyanran bí Ṣadé ṣe dẹ́sẹ̀ lé ẹnu ọ̀nà pálọ̀ ni òǹkan wé jáde láti inú ẹ̀rọ kan pé ẹ káàbọ̀. Lẹ́yìn náà ni àkọlé kan yọ sára ògiri bí ìtànsán pé ẹ káàbọ̀. Ṣadé wọlé. Àlàní tàdí mẹ́yìn. Ṣadé sì pe Àlàní pé kó wọlé wá. Àlàní wo ara rẹ̀ wò pé sóhun ò ní kó eré bá inú ilé náà mi ò ń bá wọ̀ ọ́ báyìí. Ṣùgbọ́n ṣá àlàyé ò sí nígbẹ́ ọ̀kẹ́rẹ́. Ẹni di táì ọ̀dẹ o. Ẹni bọ bàtà ẹsẹ̀ rẹ̀ ọ wọlẹ̀. Gbogbo nígbà tó fìdí lé àga aládàá ńlá tí ń bẹ nínú ilé yìí orí rẹ̀ pòyì ni. Ó ronú pé ibo ni wọ́n ti ṣerú àga báwọn yìí. Ó sì ń rò lọ́kàn ara rẹ̀ pé bóyá ló ń lè rówó ṣerú àwọn àga wọ̀nyí bí a bá tiẹ̀ pa ti ọgbọ́n orí tóun ó fi ṣe wọ́n tì. Ó lè fọwọ́ sọ̀yà pé òun lè ṣerú rẹ̀ òun ò lè fọwọ́ sọ̀yà pé òun lè ṣerú rẹ̀ pàápàá. Bó ṣe jókòó lé àga báyìí ló jìn lọ fìn tó tún wá sókè fúnra rẹ̀. Ó tún jìn lọ fìn lẹ́ẹ̀kejì ó tún wá sókè fúnra rẹ̀. Àga náà tún jìn lẹ́ẹ̀kẹta. Ìgbà tó ṣe báyìí l'Àlàní ní mo gbé o. Ṣadé tó ti wọnú ilé lọ tẹ́lẹ̀ yọjú sí i. Ó sì bẹ̀rẹ̀ pé kí ló dé. Àlàní náà sọkàn ọkùnrin. Ó ní kò sí nǹkan kan. Kó tó sọ bẹ́ẹ̀ ó ti wòye pé ìjókòó náà kò ṣe bí ó ti ń ṣe mọ́ ṣùgbọ́n aya rẹ̀ ń já pé kó ń gán mọ́ ti sìnrìn báyìí o. Ṣadé wọnú pálọ̀ wá ó sì mú kínní pẹ́ẹ́lí kan lórí ibì kan báyìí tí wọ́n tò oríṣiríṣi nǹkan ọ̀ṣọ́ sí. Ó bẹ̀rẹ̀ sí fìkà tẹ̀ ẹ́ lẹ́yìn tó sí iná amóhùnmáwòrán tó wà níwájú Àlàní. Bí ó ti ń fi ìka tí àpẹtẹ náà ní oríṣiríṣi ibùdó tẹlifíṣàn ń jáde sójú ẹ̀rọ náà níkọ̀ọ̀kan. Kò ní fọwọ́ kan ẹ̀rọ amóhùnmáwòrán náà fúnra rẹ̀. Àtọ̀nà jíjìn nínú pálọ̀ náà ló ti ń darí rẹ̀. Ńgbà tó wá oríṣiríṣi àwòrán àwọn ibùdó tẹlifíṣàn tí ò rí ohun tó rò pé yóò tí àlejò ńlọ́rùn ó gbé àpẹtẹ aláwòrán tiẹ̀ sí inú ẹ̀rọ fídíò. Àwòrán eré Túndé Awóyẹlé ló jáde. Eré náà gbádùn gan-an ni ó panilẹ́rìn-ín. Ṣadé jókòó ti Àlàní títí wọ́n fi wò ó tán. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni Ṣadé ń tọ́ka ohun tí ń ṣẹlẹ̀ nínú eré náà tó sì ń pe my dear. Ṣé rí my dear ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí my dear ṣé ó jọ yín lójú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyà Àlàní já pé oníbàárà ń bò lè bọ̀. Kí wọ́n tó wéré tán àwọn ọmọbìnrin tí wọ́n wá sílẹ̀kùn lẹ́ẹ̀kan ti gbé oúnjẹ sórí tábìlì jẹun. Wọ́n sì fi onírúurú nǹkan mímu síbẹ̀ pẹ̀lú. Gbogbo ìgbà t'Àlàní ń wo àwòrán lójú ẹ̀rọ amóhùnmáwòrán ni wọ́n ń fún un ní ọtí ẹlẹ́rìndòdò mu. Bí wọ́n ti wo eré tán ni àwọn méjì kan wá tí wọ́n sì bọ́ ẹ̀wù lọ́rùn Àlàní. Ó sì fẹ́ béèrè pé kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú òun àti Ṣadé pàdé. Ṣadé sì rẹ́rìn-ín músẹ́ ó wí pé àníkẹ́ lọ wẹ̀ kára ó lè tù yín kẹ́ tó jẹun. Tìwẹ́ tí í jẹ́ èlùbọ́ la wá rà ọmọ ẹran ṣe dé gbà wo. Bẹ́ẹ̀ Àlàní rí i pó ṣòro láti takò. Ó ní lọ́kàn sá pé
ṣé inú obìnrin náà dára tí ó fi ń tọ́jú òun. Ọ̀rọ̀ àga làwọn ṣàjọsọ níbi iṣẹ́ òun. Ó dájú pé bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ lọ̀rọ̀ ń bọ̀. Aago 2 ọ̀sán ni Àlàní bá obìnrin yìí kò níbi iṣẹ́ rẹ̀. Aago 5 sì ti ń ku ìṣẹ́jú 15 báyìí. Bí àwọn ọmọbìnrin wọ̀nyí ṣe bọ́ ẹ̀wù lọ́rùn Àlàní ni wọ́n sọ aṣọ ìnura lé léjìká, wọ́n sì fà á lọ́wọ́. Ẹnìkan fà á lọ́wọ́ ọ̀tún, ìkejì sì fà á lọ́wọ́ òsì. Wọ́n mú wọ ilé ìwẹ̀ lọ. Ńgbà tó wẹ̀ tán ó ti jáde síta. Dípò aṣọ tó wọ̀ wá, aṣọ aláràǹbarà kan tó tún jẹ́ olówó ńlá ni wọ́n gbé wọ̀ ọ́. Ó sá ń wò wọ́n. Ṣadé rẹ́rìn-ín músẹ́ níbi tí wọ́n fi aṣọ yìí wọ̀ ọ́. Ó béèrè pé ṣé wọn ò ní bínú o. Àlàní náà ní àwọn wo. Ṣadé ní àwọn ìyáálé wa. Àyà Àlàní já ńgbà tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ṣadé. Kò fèsì sá, ṣe ló dákẹ́. Lẹ́yìn èyí Àlàní àti Ṣadé lọ sí ìdí tábìlì oúnjẹ, wọ́n sì jẹun. Bí wọ́n ti ń jẹun ni wọ́n bu ọtí líle fún wọn. Ọkọ̀ ó lóun èèmù ọtí líle nítorí pé ẹ̀sìn òun ọ̀gbárù rẹ̀ láàyè. Ṣadé ní irú ẹ̀sìn wo ni tiyín? Àlàní sì sọ ẹ̀sìn rẹ̀ fún àti bó ṣe jẹ́ ògúnná gbòǹgbò ń bẹ̀. Ṣadé náà mẹ́nu lé bí òun pàápàá ṣe jẹ́ olùfọkànsìn gidi àti pé ẹ̀sìn kankan ò ní kéèyàn má ṣe gbádùn ara rẹ̀. Ó sì rán Àlàní létí orin gbajúmọ̀ olórin kan tó wí pé màá mutí láyé ń bí o, màá mutí láyé ń bí, bóyá wọn kì í mu lọ́run, màá mutí láyé ń bí. Síbẹ̀ Àlàní tẹnumọ́ pé òun yìí mọtí líle. Ìgbà tó sáà tẹnumọ́ báyìí, obìnrin yìí sì gò ọtí ẹlẹ́rìndòdò fún un. Ó sì bú sínú ife kan tó ti wà ní ọ̀dọ̀ òun fúnra rẹ̀. Èyí l'Àlàní mu lé oúnjẹ tó jẹ. Ó sì fẹ́ máa tó ìṣẹ́jú 10 tó jẹun tán tí oorun fi ń kùn ún. Àárọ̀ ọjọ́ kejì ló sì tó jí. Kò mọ bóun ṣe dórí ibùsùn. Kò mọ bá aṣọ tó ń wọ̀ lánàá ṣe bọ́ kúrò lára òun. Kò mọ bí wọ́n ṣe faṣọ ìbora bó òun. Ntọ́sàárí ni pé òun àti Ṣadé làwọn jọ wà lórí ibùsùn. Onídẹ tójú rẹ̀ fẹ́ tó ibùsùn èèyàn 3 tọ̀tọ̀. Owó yàrá náà yíká. Àpótí bámbà tí wọ́n tò léra wọn ó wà ní yàrá náà ó tó 6. Ẹni àtẹ́ẹ̀ka aláṣọ fùkùfùkù tí wọ́n tẹ́ sílẹ̀ tí wọ́n sì lẹ̀ mára ògiri ilé náà dókè. Ìgbà tó sì wo agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri ní yàrá náà, ó rí pé agogo 10 ló ń jí. Bó sì ti yíra padà ní Ṣadé kú ikú àárọ̀. Ó sì bí pé ṣé kò rẹra púpọ̀. Àlàní bẹ̀rẹ̀ sí béèrè lọ́kàn rẹ̀ pé irú kí ló ń rí yìí títí di àsìkò yìí. Àlàní àti Ṣadé ọjọ́ sọ̀rọ̀ kankan. Sàn àmọ́ gbogbo wa ní ìṣòwò ògùn. Bẹ́jà bá yọ nílẹ̀ odò àmọ̀ye tó tó. Bá a sì sọdẹ rí amẹsẹ̀ ẹkọ̀ lọ. Àṣẹ ọtí ẹlẹ́rìndòdò tí Ṣadé fún Àlàní mu lánàá ó ti dàpọ̀ mọ́ ògùn oorun. Ṣadé ti ta ògùn oorun díẹ̀ sínú ife tó da ọtí ẹlẹ́rìndòdò sí. Àlàní ò mọ̀ rárá. Ìtítọ́pa ni pé kóun ó fún Àlàní ní ọtí líle kó mú kó lè sùn lọ́bẹ̀. Bí Àlàní ti kọ̀ tó sì lóun ò mu ọtí líle, òun náà yára bá rọ ọtí ẹlẹ́rìndòdò sínú ife tí òun ti fi oògùn olómi tí mú oorun koni sí. Gbà tí Àlàní sì kọ̀ póun ò mu ọtí líle, ọtí ẹlẹ́rìndòdò tó ní oògùn oorun nínú ló gbé fún un. Oorun tí Àlàní sì sùn lẹ́yìn àtẹnujẹ yìí. Àárọ̀ ọjọ́ kejì ló tó jí. Jíjí tí Àlàní jí ibi iṣẹ́ rẹ̀ lọ́kàn rẹ̀ lọ. Ó sì sọ fún Ṣadé pé inú òun ò dùn sírú oorun tó ń sùn náà rárá. Ó ní ìjàkùmọ̀ kì í rìn sán, ẹni abíire kì í rìn ro. Ó ní aya wọn ọmọ ẹsẹ̀ òun yóò ti máa já pé iṣẹ́ tóun wá àwọn kò tíì sọ nǹkan kan lórí rẹ̀. Ṣadé ní kó fọkàn balẹ̀. Pọ́pẹ́ tóun ti máa ń kọjá níwájú ibi sí Àlàní tóun sì máa ń fojú gbé e lárugẹ. Ìgbà tára òun ọ̀gbá mọ́ lòun wa mọ́tò ń yà. Ó sọ fún Àlàní pé òun ò lọ́kọ rárá. Wọ́n jẹ́wọ́ fún Àlàní pé ilé ìtura kan ló ń sí Sùúrù Eléré. Wọ́n á sì máa lọ sílùú òyìnbó lemọ́lemọ́ láti ra ọjà oríṣiríṣi tí òun sì máa ń darí bọ̀ wálé wá tà.
Lẹ́yìn tó sọ ìfẹ́ ọkàn rẹ̀ fún Àlàní tán ni ọkàn Àlàní túbọ̀ lọ sí abúlé Ológògó. Ó rántí ìrírí rẹ̀ pẹ̀lú Ìdáyàtù. Ó sì rí i pé ètìpá alábàáhùn ju àrán ọ̀pẹ. Ó sì wá rò ó pé bóun bá tún lọ ọkọ̀ fún Ṣadé, tí Ṣadé bá tún lọ ṣàkóbá fóun kọ́. Irú èrò tí Àlàní rò rèé o, tí Ṣadé fi tẹ bọ́tìnì kan lára ibùsùn tí wọ́n sùn sí, tí agogo sì dún garangan ní pálọ̀ wéré. Ọ̀kan nínú àwọn ọmọge méjì àná ti wọlé dé pẹ̀lú ife tíì méjì. Ó gbé ọ̀kan fún Àlàní, ó sì gbé ọ̀kan fún Ṣadé. Orí ìkúnlẹ̀ ló wà tí àwọn méjèèjì fi mu tíì náà tán. Lẹ́yìn èyí ni wọ́n tó run orin tí wọ́n sì lọ wẹ̀ papọ̀. Wọ́n jẹun. Nígbà tí wọ́n wẹ̀ tán, Ṣadé ló fi ìpara pa Àlàní lára tó sì tún kàtíkè fún un. Lẹ́yìn tí wọ́n jẹun tán ni wọ́n tún padà lọ sùn. Báyìí ni Àlàní ṣe lo odidi ọ̀sẹ̀ kan nílé Ṣadé, tó ń sùn, tó ń jí, tó ń jẹun, tó sì ń wẹ̀. Nígbà tí yóò fi padà sílé, ẹ̀kẹ́ rẹ̀ ti yọ, ara rẹ̀ sì ti ń dán ju tàtẹ̀wá lọ nítorí ìtọ́jú àtàtà tó ń rí. Nígbà tí Ṣadé yóò gbé Àlàní kúrò nílé rẹ̀, ó fún Àlàní ní àpò owó 10. Ojú Àlàní pòòyì, kò gbàgbọ́ pé òótọ́ ni ọ̀rọ̀ náà nítorí pé kò fọwọ́ kan rú owó bẹ́ẹ̀ rí. Ṣadé gbé Àlàní padà sí ilé rẹ̀. Ó sì ṣèlérí láti wá gbé bó bá síwọ́ iṣẹ́ ní ọjọ́ náà. Gbà tí Àlàní wọlé, àwọn ará ilé ń béèrè pé báwo ló ṣe rìn láti ọ̀sẹ̀ kan. Òun náà parọ́ fún wọn pé abúlé Ológògó ló ń lọ fún ètò pàjáwìrì kan. Lẹ́yìn tí òun ti kúrò nílé obìnrin tó wá gbé òun níbi iṣẹ́ níjẹ̀ló, ó tilẹ̀kùn mọ́rí, ó ka owó tí Ṣadé fún un wò. Bí àlá ló ṣe rí, ó diwọ́ mọ́rí rẹ̀ pé òun dúpẹ́. Ó sì sọ pẹ̀lú ìgbàgbọ́ pé ìyàtọ̀ jẹun sẹ́yìn ni Ọlọ́run ṣe tán láti dé fún òun. Ǹjẹ́ ó ti rántí Adéníkẹ́ àti Ọmọláyọ̀ mọ́? Láti ìgbà tí Àlàní àti Ṣadé ti ríra wọn, Àlàní ò ráàyè dúró níbi iṣẹ́ mọ́. Òní ilé Ṣadé, ọ̀la ilé ìtura Ṣadé ló ń bá kiri. Ìgbà tó ní tòun sì máa sí bẹ́bẹ́ gan, ṣe ló gbé mọ́tò péjọ kan fún un. Bóyá ni Àlàní ń sùn nílé rẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ mọ́, kò lọ sábúlé Ológògó mọ́, kò sì tiẹ̀ dúró níbi iṣẹ́ rẹ̀ pàápàá. Nígbà tó doṣù kan gbáko tí Dàdá ti rí Àlàní. Tẹ́lẹ̀ ọjọ́ kẹta làlàní máa ń lọ rí Dàdá. Ló wá Àlàní wá, kò bá a nílé. Àwọn aládùúgbò sì ní àwọn ọmọ ìgbà tí ó lè dé. Ṣùgbọ́n bọ́lọ̀ ń bá ṣe lọ́jọ́ yìí, kò ń gẹ Àlàní ńlọ ṣe bí ó sì fẹ́ máa lọ sílé. Gbèrèrè tálàní wa mọ́tò dé ní Ṣadé náà tẹ̀lé. Bí Àlàní ti bọ́lẹ̀ nínú mọ́tò lórí Dàdá ò gbàgbọ́ pé Àlàní lòún rí nítorí pé Àlàní ti yí padà pátápátá. Ó ti ń yọkùn, ó ti ń yọ̀dí, ara rẹ̀ ti ń dán. Òun àti Ṣadé tẹ̀léra wọn, Dàdá sì tẹ̀lé wọn. Ńgbà tí wọ́n wọlé, dípò ọtí ẹlẹ́rìn dòdò, ọtí bíà làlàní ránṣẹ́ tí ó sì sí àwọn ìgò ọtí wọ̀nyí tí gbogbo wọn sì ń mutí lọ. Bí Dàdá ṣe ń mutí ló ń finú rò pé ńbo láyé ti yá ayé Àlàní tó báyìí. Láàrin ìgbà tí Àlàní rí Ṣadé, ó ti kọsẹ́ tọ́mọ̀ ṣe tì, ó ti kọsẹ́, ó ti mọtí mu dáadáa. Dàdá pé Àlàní sí kọ̀rọ̀, ó sì wádìí orísun oríire rẹ̀. Ó sì tún bi pé báwo ni Ṣadé ṣe jẹ́, kí ni ìdí rẹ̀ tí òun ò fi rí Àlàní ní odidi ọ̀sẹ̀ kan. Ṣe làlàní ń wàwáwé tó ń fàtàmọ́ mátàmọ́. Oní iṣẹ́ ló déwọ́ tí Dàdá ò fi rí òun. Oní Ṣadé jẹ́ ọ̀kan nínú oníbàárà òun àti pé ọ̀rọ̀ iṣẹ́ kan ló bá wá. Ó sì sọ ẹ̀wẹ̀ pé mọ́tò ọ̀kan nínú àwọn oníbàárà òun ló ń gbé wálé. Dàdá mọ̀ lọ́kàn rẹ̀ pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tálàní ń sọ. Lọ́nà kínní, ìrìnsí Ṣadé àti ìbáṣepọ̀ àárín òun àti Àlàní gẹ́gẹ́ bí Dàdá ṣe rí lẹ́nu bó ti rí èyí, ó kò ní toníbàárà. Bí Ṣadé bá ti sọ̀rọ̀ ló máa ń fọwọ́ lu Àlàní lẹ́yìn tàbí fọwọ́ kọ́ ọ lọ́rùn. Ìgbà mìíràn afẹnukò Àlàní lẹ́ẹ̀kẹ́. Ǹjẹ́ ọ̀rọ̀ ìfẹ́ kọ́ ló ń lọ láàrin Àlàní àti Ṣadé báyìí? Bí ò rí bẹ́ẹ̀, ọjọ́ bẹ́ẹ̀. Dàdá dágbére fún Àlàní àti Ṣadé sílẹ̀, ó sì bá ilé rẹ̀ lọ. Àlàní ní tiẹ̀ tún padà sílé Ṣadé, ó sì lọ sùn níbẹ̀
bí èsì rẹ̀ gbogbo ìgbà tí Àlàní ń lọ sílé Ṣadé ni Ṣadé ń kówó fún un bí ológun owó ọjọ́ Àlàní lójúmọ́ ṣùgbọ́n kì í fowó ránṣẹ́ sí Adéníkẹ́ bí ìgbà tí owó kò tí ì dọ́wọ́ rẹ̀ tó báyìí ìwọ̀nba ló sì rántí ọmọláyọ̀ ọmọ rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní máa ránṣẹ́ sí abúlé Ológògó pé òun ò ní lè wá àti pé nǹkan ò rọrùn lÉkòó rárá ńgbà náà kí ìyàwó òun ọmọ wulẹ̀ wá ẹlẹ́ẹ̀kejì eléyìí ṣẹlẹ̀ fún ìgbà pípẹ́ bí Àlàní yóò bá fowó ránṣẹ́ kò fọwọ́ mi kù tí yan gúgúrú fẹ́ẹ́gùn rìn nínú kó fi náírà 10 tàbí 20 náírà ránṣẹ́ Adéníkẹ́ ní tiẹ̀ gba ọkọ rẹ̀ gbọ́ ó sì ń gbàdúrà kíkankíkan lábúlé Ológògó pé kí Ọlọ́run pe ìgbọ́kọ̀ òun padà sí rere bí àlàbọ̀rùn ìbáṣepọ̀ àárín Ṣadé àti Àlàní ti ń dẹ̀wò ni Àlàní ọkọ̀ bí ara sí iṣẹ́ òun gan fúnra rẹ̀ mọ́ iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí rẹ̀yìn ṣùgbọ́n Àlàní ò mọ́ lára nítorí ó ń rówó gbòná bó ti tó àti bó ṣe yẹ bí ó sì ti fẹ́ Ṣadé bí ó bá ti fẹ́ Ṣadé náà sì máa ń sọ fún un pé kò sí yàtọ̀ láàrin òun àti Àlàní àti pé ohun tí òun bá ti ní Àlàní ló ní Àlàní gan ló sì dàbí pé ó tiẹ̀ wà ní ilé ìtura tí Ṣadé ní sí sùúrù rérè ìgbàkúùgbà ní wá síbẹ̀ kò sóhun tó pamọ́ fún un nípa gbogbo ètò tí ń lọ nílé ìtura náà tí Ṣadé sọ orúkọ rẹ̀ ní Kẹmuyẹ Hotel lóòótọ́ ohun tí ìyàwó bá ní tọkọ rẹ̀ ní ohun tí Àlàní bá wé lórí ilé ìtura yìí lábẹ́gẹ́ àwọn ọmọ méjì tí ń gbé lọ́dọ̀ Ṣadé jẹ́ ọmọ tí Ṣadé bí fún ọkọ rẹ̀ tó ti kú láti bí ọdún 6 ó wá jẹ́ pé Àlàní ló dúró gẹ́gẹ́ bí ọkọ Ṣadé báyìí. ibi tó bá wù Àlàní ló lè jẹun dé ibi tó bá wù ló lè mọtí dé àṣẹ tó bá wù ló lè pa ní Kẹmuyẹ Hotel ohun kan tí Ṣadé ọ̀gbà láàyè láti ṣe ni pé kó máa kó ọ̀rẹ́ kiri yálà ọkùnrin ni o tàbí obìnrin báyìí la parí orí 7 ìwé ni Àjẹkúlayé látọwọ́ Oyètúndé Àwòyẹlé ẹ má gbàgbé kùsẹ́ ní mórí iṣẹ́ yá ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú Àkàndọ̀rọ̀ Awíkonko bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní parẹ́ bẹ́ẹ̀ ni ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwàṣe o.